òòṣà tí ń fagídí gbàdọ̀ balẹ̀ ẹgbẹ́ rí òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹ̀ẹ́lẹ́kún sunkún ẹ̀jẹ̀jẹ̀ láàárọ̀yè ń sunjẹ̀ èṣù ọ̀dàrà lọ́làrẹ́ kékeré ogun tán àrẹ̀yìn lóde oníṣòkòtò péńpé tí mẹ́lẹ́wẹ̀kùn yẹ́ríyẹ́ onílé rí. Esu. Over the years, there have been a whole lot of arguments on the Yoruba Esu and Biblical Satan. According to Chief Fayemi Fatunde Fakayode, Esu is one of the Orisha in Ifa religion. He is a fundamental Orisha and of great importance in Yoruba land. There is no shrine you will get to in Yoruba land where you will not see the image or a representation of Esu. He is the link between man and heaven. To the Yorubas, he is a strong God and one who has to be pacified so that it takes its trick elsewhere. And moreover, he does not allow trouble or evil to be done to us. Esu jẹ́ ìránṣẹ́ Olódùmarè. Ó jẹ́ ìránṣẹ́ fún àwa tá ti ẹ̀jẹ̀ lẹ́sìn ìbílẹ̀ lágbàáyé. Kódà àwọn Kiriyó a máa ránṣẹ́, èèyàn Mùsùlùmí máa ránṣẹ́, gbogbo rẹ̀ alájọ ránṣẹ́. Ṣùgbọ́n Èṣù póríṣiríṣi o. Èṣù ọba máa lò fàwùríyà. Èṣù ọba máa fi ṣe ìjà. Èṣù máa ń gbẹ́bọ kò wà. Èṣù oríṣiríṣi ló wà. Iṣẹ́ ọba fẹ́ràn ni. Èṣù ṣe yan Kiriyó wí Sátánì o. Èṣù Sátánì lọ́dọ̀ tí a. Ṣùgbọ́n Èṣù ká wà mílò oríṣiríṣi ni. Iṣẹ́ ọba fẹ́ràn ló máa jẹ́. Ọba ránṣẹ́ kà. Ìyọba máa jíṣẹ́ ká máa jíṣẹ́ ré o. Lóṣù wà lóríṣiríṣi. Gẹ́lẹ́. Iṣẹ́ rẹ̀ á pọ̀. Èṣù lèṣù jẹ́ nílẹ̀ Yorùbá, òòṣà ńlá sì ni, òòṣà ńlá nínú àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá wà lónìí, ibẹ̀ ni Èṣù wà. Èṣù oríṣiríṣi ni ó máa ń ṣe fún wa. A máa ṣèdájọ́ láàrin èèyàn méjì láti mẹ́rin tó ń purọ́ àtẹ̀ntí sòótọ́. Wọ́n bá ránṣẹ́ Èṣù àjíṣẹ́. Iṣẹ́ tí jẹ́ yàtọ̀ fún ti Ṣàngó, ó yẹ pa àpàlàláyà. Ó yìí jẹ́ kí ẹni tí wọ́n ránṣẹ́ sí ẹ̀kọ́ gbádùn fún rẹ̀ ni ó máa dára ẹ̀ lẹ́bi títí tí ó fi fara hàn pé òun jẹ̀bi tàbí kó kú.
òòṣà ní èṣù jẹ́ tó yẹ pé láàrin àwọn èṣù àwọn òòṣà ńláńlá ló wà. Èṣù tọ̀dọ̀ tá wa èṣù àánú ni tó bá ti wá ojú burúkú ẹ̀ ni o ẹni bá ti lè ọ̀dáyà ní ọ̀rọ̀ burúkú ló yọ idà lápò ọ̀rọ̀ rẹ̀ ló yọ ọ̀rọ̀ burúkú ló yọ idà lápò ọ̀rọ̀ rẹ̀ ló yọ obì náà àpò ló yọ obì náà kò náà o ẹni bá ti sọ̀rọ̀ tó bá yẹ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ló sọ àwọn èèyàn máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ yẹn ṣùgbọ́n wá yẹ ọ̀rọ̀ burúkú kí ẹ sọ pé orí mi pè ní ìsìn ṣé ẹ ti yọ jàjáde sáà ní gbára wa létí ni nǹkan yẹn gangan ló ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ nǹkan èṣù yìí. He is certainly not the Christians' devil, nor the Muslims' Ashitani, who is an out-and-out evil power in opposition to the plan of God's salvation of man. According to Remi Oyeyemi, in his essay, Esu, The Revenge of Bishop Alayi Crowther, he said, Bishop Samuel Ajayi Crowther gave a bad name to Esu in his titanic task of translating the Euro-Christian holy book, the Bible, into Yoruba language for his converts. This had been triggered by some Christian friends who kept blaming Esu for everything that has gone wrong in their lives, as well as Nigeria as a nation. The character Esu has been unfairly slandered by our overzealous Christians and their sympathizers. This can be seen as an act of vengeance against his own Yoruba people, whom he felt had sold him into slavery. Bíbélì ti sọ̀rọ̀ ó ní àwọn èèyàn wọ̀nyí ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ ṣe tí ń gbọ́ báyìí àwọn tó gbé ẹ̀sìn yẹn wá pàápàá ẹ̀sìn Christianity àwọn ní mọ̀dàrú tẹ́ bá wọnú Bíbélì wọ́n pè ní Lucifer ṣe tí ń gbọ́ báyìí Luciferi níbo ni wọ́n ti rí àwọn èdè wọ́n kàn débi torí pé àwa ò ní ìmọ̀ Bishop Ajayi Crowther tó lè kọ Bíbélì ibi tó gbọ́ orí ẹ̀ mọ ló ṣe mọ yẹn ṣe tí ń gbọ́ Bishop Ajayi Crowther ó ṣe bá tó lè ṣe bá mú lẹ́rú lọ ni àbí ibà tó gbọ́n orí ẹ̀ mọ ló yí Bíbélì yẹn débi tó dé ní ìsìn bá wọn sọ Bíbélì di ọ̀rọ̀ mẹ́jọ Bíbélì àyọkà Bíbélì àtọ́ka Bíbélì àtọ́ka Bíbélì àjùmọ̀ká Bíbélì kò rí bẹ́ẹ̀ yìí táwa lóòótọ́ àwa náà ṣe Christianity o ibẹ̀ náà bí mi sí ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi nínú àgọ́ ara mi ló sọ pé ẹ̀sìn ìbílẹ̀ lọ́nà mi. Ìyàtọ̀ tó wà láàrin èṣù ìbílẹ̀ àti ti Sátánì ó yàtọ̀ síra o torí pé nígbà tí Olódùmarè máa dá òǹkálukú ó dá olubi òǹkálukú papọ̀ mọ́ ni gbogbo òǹkálukú náà dá olubi ẹ̀ mọ́ nígbà tí Jésù bọ̀ nílé ayé wọ́n dá olubi ẹ̀ mọ́ ni ó fi òǹkálukú ìránṣẹ́ tó tẹ òǹkálukú lẹ́yìn ó wà ń bẹ̀ èṣù tí Olódùmarè rán mọ́ Ọ̀rúnmìlà èṣù tí ọ̀ràn tí wọ́n ti Jésù tó ti yẹn bẹ̀yẹn o èṣù tí Olódùmarè rán mọ́ Ọ̀rúnmìlà ó yàtọ̀ sí ti Jésù o àwọn nǹkan yẹn Sátánì làwọn pé tiwọn Sátánì tí wọ́n ṣe ní ó tẹ̀lé Ọ̀rúnmìlà ó tẹ̀lé Jésù dé ó fẹ́ tẹ Jésù jẹ́ ńgbà yẹn ni èsèsù yẹn ni tọ́dọ̀ ta wa o èsù tọ́dọ̀ ta wa èsù tó tá a bá gbé ká bá rí ká èsù máa ń ṣe ká bá lọ́ọ̀dẹ́ polé lórí èsù tá a máa gbọ́ o èsù tí Jésù tó tẹ̀lé Jésù yàtọ̀ sí ti Ọ̀rúnmìlà. So èṣù Sátánì ni èmi mọ̀ tó mọ̀ rẹ̀ nítorí ètí ẹ̀yẹ mi mẹ́gbọ̀n júmọ̀ yé ni ṣùgbọ́n èṣù tí a kan ń pè léṣù o kan máa wí èṣù o èṣù wọn máa ránṣẹ́ ni kan máa gbẹ́bọ kó wà èèyàn máa fi ń ṣàwúrẹ́ èèyàn fi ń ṣẹ̀bẹ̀ èṣù ohun tí o bá ti fẹ́ràn èṣù oríṣiríṣi ló wà kódà gbogbo odù fá tó jẹ́ 256 lóṣù lọ́tọ̀ọ̀tọ̀. nǹkan tí ó ṣẹlẹ̀ ní tèmi rò pé láàrin kìrìsìtẹ́nì àti àwa Yorùbá kò síbi tí a máa ti gba èdè yá èdè lò tí kò ní síbi tí àmúkúrò àbí tí àfikún máa wà. ṣe rí Sátánì kò sí nǹkan tó fi bá wa tán nílẹ̀ Yorùbá wa ń bí
Elédùmarè ó wà, èṣù lọ́dọ̀ tiwa ó wà. Èṣù yẹn ó dúró gẹ́gẹ́ bí oníbodè àbí gẹ́gẹ́ bí a lè pè nígbà míì a lè pè níbi secretary àbí ká tún pè gẹ́gẹ́ bí IG bí gọ́fìmẹ̀ntì ṣe wà tó ní alábòójútó. Níbi tí wọ́n ti ń interpret Bíbélì sí èdè Yorùbá, ibẹ̀ ni àyálò èdè ti wọlé. So ti yé, ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ìṣe tí èṣù, torí èṣù iṣẹ́ tó ń bá rán ló máa jẹ́ o. Tẹ́ bá rán níṣẹ́ rere á jẹ́ o, tẹ́ bá rán níṣẹ́ burúkú á jẹ́ o. Ṣùgbọ́n ó máa ń wo nǹkan kó tó ṣe. Èṣù yìí jàjà ibi, ire ló máa ń ṣe. Tí ò bá ń ṣe ire a lè bímọ. Káwọn bàbá wọ ògọ̀ láyé àtijọ́ kán bímọ kán ní èṣù gbayì, èṣù yẹmí, èṣù pọ́nlé, èṣù lékè, èṣù gbilé, èṣù gbadé, èṣù gboyè. Wọ́n lò ó fáwọn nǹkan tó yẹ wọ́n tó dé lè fi yangàn pé èṣù ṣe kan báyìí fún mi. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé Sátánì dẹ̀ wá di nǹkan tí wọ́n pè ní èṣù nínú Bíbélì. Àṣìlò interpretation. After different opinions have been gathered, we can conclusively agree that Yoruba ESU is different from Biblical Satan.